nígbà tí mo wá rí pé mo wá fẹ́ ṣe bẹ́ẹ̀ fàájì lọ́dọ̀ náà lọ́hùn ní ọjọ́ Friday lálẹ́ 10 to 12 wọn lórúkọ olóòtú ètò yìí Lérè Ṣítù máa kọ́kọ́ sáré wọlé ni wọ́n pè Ladi Martins ó ní ànánsà wá ní Mr. Adekola as from today don't mention Lérè Ṣítù on this radio station anymore. It's not your producer. Ladi Martins, I am now your producer. Why? I'm not playing you. I'm not joking. Ní kò sọ àwọn dárúkọ ẹ̀. Mo wá ṣe program yẹn tán. Nígbà mo parí program, mo wá pe Lérè Ṣítù. Lẹ́sẹ̀kẹsẹ̀ pé wọ́n bàbá bá sọ pé àwọn àti Oríyọmí ti sẹ́ńtù. Kí àwọn ti parí ìjà, ó ti wá bí àwọn. Pé fúnkan ọmọọṣẹ́ Oríyọmí tó fẹ́ máa sọ̀rọ̀ yọ̀ṣù ṣe èdè láti ṣe. Tó fẹ́ dá ọ̀rọ̀ yẹn rú. Wọ́n lórí Oríyọmí wọ̀ sórí olè pa ìtí ẹ̀. Ṣé o fẹ́ máa lásán yìí? Òwò àti òwò fẹ́ máa lásán ọ̀rọ̀ ìwọ ẹ̀mí àtọ̀gá mi. Ó dẹ̀ ní kó kọ́ lè dànù. Ó dẹ̀ lọ́wọ́ oṣù yẹn kọ̀ ní mọ́ oṣù. Ó lè lásán ọ̀rọ̀ àtọ̀gá mi. Sọ tí mo fi gbé kúdòsì fún Oríyọmí nìyẹn. Nígbà ní ó dà kó 10,000 nígbà yẹn wọ́n máa bá kó sínú envelope àwọn wá tó pọ́nlé. inú wa máa ń dùn. Ibẹ̀ ló ti kọ́kọ́ gba adìyẹ ọdún Christmas. Tí ń ṣe personal ìyá. Yes tán kò fún wa ń gbà yẹn pé àṣekúṣe ìlú tó báyìí. Nígbà tí a wà personal FM yẹn story tí n bá ní kí n máa sọ story yẹn pọ̀ nígbà tí a wá bẹ̀rẹ̀ personal FM yẹn Lérè Ṣítù ó ní general manager fún personal FM. Is one of the pioneer of that personal FM. Ó gba ọ̀pọ̀lọpọ̀ àtàbẹ̀rẹ̀ nígbà yẹn àwọn mi ni àwọn pìrìsẹ́tà pọ̀ gan tí wọ́n gbà even Oríyọmí Hamzat wà bẹ́ẹ̀. Nígbà náà kò tí ì sí Àgídìgbò. Ní ìbò kí ló ń pẹ̀lú Àgídìgbò. Àgídìgbò jẹ́ sísọ fún nígbà yẹn Oríyọmí wà ní 32 FM. Lérè Ṣítù ló mú wá sí personal FM. Máà tí ó ń ṣe program Lágelú yìí àwọn ọ̀gá wa náà ní tó ṣe 25 years in broadcasting. Àwọn tí orúkọ ẹ̀sìn wọ́n pọ̀ Fẹ̀mọ́gẹ́ Babalanga wọ́n wà ń bẹ́ẹ̀ Bádé Ojú Adé Ọ̀gá wọ́n wà ń bẹ́ẹ̀ wọ́n ṣàpọ̀ àṣẹ conference meeting. Àwọn ẹni bá ní question èmi dẹ̀ máa ń fẹ́ bold láti sọ̀rọ̀ bá náwó. Ní gbogbo wa ní hall bẹ́ẹ̀ ní ọjọ́ náà lọ́hùn á fẹ́ tó 50. Ní staff ní both staff OAP freelancers àpọ̀ bẹ́ẹ̀ tó 50. Oríyọmí kú wà bẹ́ẹ̀ lọ́dọ̀ lọ́hùn. On any question, Mbano, sir. I have a question, sir. My name is Adekola Esquire. Please, sir. Can you show your bow? Mo dúpẹ́ lọ́wọ́ yín sá. Wọ́n ṣùgbọ́n sá. Ṣé ọ̀rọ̀ yẹn wa ò ní dàbí nígbà bá gbẹ̀yìn lẹ́yìn tán tẹ́fẹ̀ yín gẹ̀ àjẹ́? Ṣé ìgbà tí bàbá bá build the station ẹ̀ lẹ́bàá gún ká mọ́ lọ o? Wọ́n náà it cannot possible. Ohun tí mo sọ lọ́jọ́ sí, ó wà pàṣẹ. Ọ̀ṣẹ̀lẹ̀. Yes. Ohun tí mo rí ni pé èmi jẹ́ ẹni tí n bá fẹ́ tẹ̀lé èèyàn máa tẹ̀lé èèyàn fúlẹ̀. Tá bá ti sọ̀tẹ̀ tí wọ́n bá mọ mi níbì kan èmi kúrò bẹ́ẹ̀ máa rí sáyìn. Nígbà tí wọ́n gbógun ti Lérè Ṣítù ní personal FM. Àwọn wo ló gbógun ti mi ní sọ. Ṣé àwọn lára àwọn tí Lérè Ṣítù rán lọ́wọ́ tó gbẹ́ lẹ́yìn ni wọ́n fi gé Lérè Ṣítù jẹ mi ní mention orúkọ fún ọmọra wọn. Nígbà tí wọ́n kọ fún bàbá yẹn ní suspension. Àti GMO. Yes. Bàbá yẹn jẹ́ tí kì í sọ síta. Nígbà yẹn ẹ̀rẹ̀ pé tí ẹ̀ bá ń ṣe program yẹn máa ń ní lórúkọ olóòtú ètò yìí. Bẹ́ẹ̀. Lérè Ṣítù ní olóòtú ètò mi mo ń ṣe program bíi 4-5 bẹ́ẹ̀. Nígbà náà mo ń ṣe program ìlàkì mo ń ṣe program alẹ́. 10,000 naira lóṣù. Yes. Inú wa tún dùn ní torí pé a ní passion fún iṣẹ́ yẹn ni pé kí láti sọ ọmọ wa náà ni. Mo wá rí i pé ọjọ́ yẹn mo wá fẹ́ ṣe bẹ́bẹ́ fàájì. Ọjọ́ wo ni? Ọjọ́ Friday èmi kọ́ lórí program yẹn. Ọ̀rọ̀ tún wà bẹ́ẹ̀ nítorí kí èmi kọ́ ni mo ṣe bẹ́bẹ́ fàájì from day one. Ẹ tí Ọlọ́run yìí tóbi o ẹ tó dìtẹ̀ nígbà yẹn pé kán yáǹkì program pé fọ́ọ̀sì mi ò dá lórí rédíò. Ní amúlùdún tó sí. Bẹ́ẹ̀ dákọ̀ ẹ̀. Tí mi dárúkọ ẹ̀. Ẹni jẹ́ ló bẹ̀rẹ̀. Ẹni jẹ́ ló bẹ̀rẹ̀ lórúkọ ẹ̀. Òun náà wá. Bóyá James ni o, bóyá James ni o. Òun náà wá pẹ̀lú ẹni tí ó bá wa bẹ̀rẹ̀ ó bá wa personal FM ni. Ẹ̀dùn ṣé àwọn èyí ṣe staff ńgbà yẹn? Kì í ṣe staff
tóró ti rìtáyà ní rédíò Nàìjíríà. ok wọ́n ti retire ní rédíò Nàìjíríà. fi wá ṣe program wá ṣe program Passion FM bẹ́ẹ̀ fàájì èmi kọ́ ni mo ní èmi kọ́ mo bẹ̀rẹ̀ máa bàbá yẹn ló bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fàájì. ẹni tí ẹ sọ yìí. tó ń já ìkan mi kọ́ ẹ kúrò bẹ́ẹ̀ kò mọ program mo ṣe. torí bẹ́ẹ̀ sọ ọkọ̀ dúró. bàtọ́lọ̀ máa mú un náà lọ́kọ́ náà lọ́hùn èmi wà ń lé ni mo lè kọ́ ọ̀gá lè ṣe ṣùgbọ́n ẹ ló wà lé kúrò ló wà lé oníjọ́ today is Friday bàbá mi á kọ program kan wọ́n pẹ̀lú bẹ́ẹ̀ fàájì from 10 to 12 a.m. Can you do it, sir? I will do it. Mo ní sir, kí ló ń jẹ ní entertainment sir? Ẹ bá wọlé wá ṣe. Sẹ́yìn mọ̀ pé àwọn ni wọ́n ní. Èmi ò mọ̀. Mẹ́ni kó ṣe. Mi ìwé kó ṣe. Wọ́n wá dín ọ pé kí n má wọ ẹni tó ń ṣe kí n má wọrí pé kí n lọ bá aṣọ kára ẹni òòyà pé kí n ṣe fún ọ̀sẹ̀ méjì àbọ̀sẹ̀ kan. Bọ̀ wọ́n sọ fẹ́yìn. Wọ́n sọ fẹ́mi. Bẹ́ẹ̀ mi ṣe wá lọ ṣe program yẹn. Èmi wá gbé program ẹ̀ wọ new dimension. O tún change ẹ̀ kó mo ṣe ń díẹ̀. Wọ́n kàn brief bó ṣe máa ń ṣe wọ́n ní kí n lọ wò ó. N tó ṣe last lẹ́nu kan ṣe gbọ́. Bẹ́ẹ̀ ṣe gbọ́ ẹ ti mọ̀ pé ní báyìí ni. Mo mọ̀ pé òun ni ṣùgbọ́n èmi ò tètè rántí pé ẹni yẹn ló ṣèkà fún mi lẹ́yìn amúlùdùn. Later mo rántí mo wá gbé wọ ní dimension àti mo wá bẹ̀rẹ̀ mo wá ṣe fún ọ̀sẹ̀ àkọ́kọ́ ìkejì ìkẹta oṣù kan kí ló dé. Ṣé ara rẹ̀ ò yá náà ọ̀gá kí ló dé ó ní wọ́n ti pé àwọn management ti pàdé pé wọ́n lè ní mo lè máa hang ẹ̀ lọ pé wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀mí. mo rántí pé ọlọ́run ẹ̀sán ló dé o ẹ tó ní mi ó bá jẹ lọ ọgbọ̀n jẹ̀bọ̀ ìyẹn lọ bẹ́ẹ̀. nígbà tí mo wá rí i pé mo wá fẹ́ ṣe bẹ́ẹ̀ fàájì lọ́jọ́ náà lọ́hùn ní ọjọ́ Friday lálẹ́ 10 to 12 wọn á lórúkọ olóòtú ètò yìí Lérè Ṣítù máa kọ́kọ́ sáré wọlé ni wọ́n pè Ladi Martins ó ní ànánsà wá ní Mr. Adekola as from today don't mention Lérè Ṣítù on this radio station anymore. It's not your producer. Ladi Martins, I am now your producer. Why? I'm not playing you. I'm not joking. Ní kò sọ àwọn ìdárúkọ ẹ̀. Mo wá ṣe program yẹn tán. Nígbà mo parí program, mo wá pe Lérè Ṣítù. Lẹ́sẹ̀kẹsẹ̀. Bàbá báyìí Lérè Ṣítù kan fẹ́ sọ fún mi. Mo wá pọ̀ wọn ní fún wọn wá sọ àwọn ọ̀rọ̀ kan fún mi. Mo ní bàbá, mo ní ìdí tí mo gbọ́rọ̀ yìí by God grace lọ́jọ́ mẹ́jọ ni màá rí sáyìn bí. Ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ni wọ́n sọ fún yín. Mi ní sọ. Ìtumọ̀ ẹ̀ ni pé àwọn tí wọ́n gbẹ́ léyìí ni wọ́n fi yẹn gé àwọn jẹ. Àwọn tí wọ́n ràn lọ́wọ́. Àwọn tí táwọn ràn lọ́wọ́ tí wọ́n kún rédíò Nàìjíríà tí wọ́n ti rìtáyà. Tí wọ́n sunkún wá bá àwọn táwọn gbà ni wọ́n bá yà wọ́n jẹ. Ṣé táwa sọ̀rọ̀ ó tó ní ọwọ́ kan lórí báyìí. Ẹ máa fi dé dìjà. Lọ́ọ̀ tí mo sọ pé tọ́jọ́ mẹ́jọ wá pé mo wá bọ́ sórí rédíò. Wá ní àwọn kan wà tó jẹ́ pé wọ́n ṣòro fún wọn sunkún látòkè lọ́run wá síbi. Ọ̀rọ̀ yẹn lè fi ṣe program. Pé wọ́n sunkún láti. Ṣé torí pé ti mọ̀ pé yìí ó resign. Bó ti mọ̀ pé mi kan tún bọ̀. Wọ́n wá ní kí n má lọ pé kí n máa jẹ mọ́ ní èmi ò ní ṣe wé ọmọdé ajá àgbà tó kolokolo ẹgbẹ́lẹ̀. Ẹ̀yin lẹ́yẹ kí n débẹ̀ èmi ló resign àwọn ló yà jù sá. Wọ́n ní má ṣe àwọn òfúnnẹ́sì lára àwọn tí wọ́n kó débẹ̀ ni wọ́n kọ́kọ́ fún program lè ṣe kọ́ mọ́ ṣe. Wọ́n wá báyìí pé sọ pé ìkànnì ẹ ẹni tó mú ẹ débẹ̀ wọ́n ní kó wá ṣe program ó dẹ̀ pẹ́ níyẹn pé kí ló ṣe ó dẹ̀ ń ṣe wọ́n ní ọgbà ìdẹ́ yẹn ìkàrẹ̀ yẹn ó wá pé ọ̀gá léṣe tó gbé fóònù ẹ̀ o mo wá pọ̀gà léṣe tó wá gbé oníkì ó lóun fẹ́ gbé pọ̀ ẹ̀ náà ni ọdún ìwò lè sọ̀rọ̀ ibi mo ti ń bú ẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ tí wọ́n gbẹ́ lẹ́yìn ẹ̀ kì í sì tètè kóònù lé kì í tètè kóònù níbi iṣẹ́ ó kàn sí dáná báyìí lọ́wọ́ àwọn ọ̀gá wa rí nu ọ̀gá wa nu ó sọ pé mo ti gbọ́n rẹ̀ dì. ẹ̀wà tó wá sá. mo wá sọ bẹ̀ pé ètò tẹ́gbọ́nlálẹ̀ yìí o àìbá àmọ́ o bẹ́ẹ̀ bá tó mọ̀ gbọ́ wa ń bí o bọ́lọ̀ ń balẹ̀ tó mọ̀ gbọ́ wa o mo mọ̀ ń ta fà ní. atọ́kùn nígbà tí ó máa di ó yẹ kí n ṣe program fún àgbà tó máa di ẹjọ́ Wednesday bọ̀kan wọ́n sẹ́nu bẹ́ẹ̀ lọ Mr. Adekola that's your program. All your program in this radio station has been suspended until further notice. Lẹ́yìn náà sì ti ṣe tẹ́lẹ̀. Ẹ jẹ́ wá padà. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú àwọn ìbéèrè tẹ́ bá wa yẹn. Ẹ jẹ́ ká wá wo kinní kan. Àwọn nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wọ́n máa fi kinní kan búra ń bẹ̀. Wọ́n máa ní fi ẹnu kọ ẹnu lórí máìkì yóò bí mí. Wọ́n fi máa ń sọ̀rọ̀. Ẹ dákun kílẹ̀ bá a lè sọ lórí kinní yẹn. Méjì ni. Alákọ̀ọ́kọ́ ni pé ẹni tó bá jù ní lọ́lẹ̀ jù nínú. N tó máa ń dùn mí lásìkò yìí ni pé ẹni tó báyàn ẹni tí wọ́n bá àwọn kan wà tẹ́ pé wọ́n báyàn nídìí iṣẹ́ ẹ̀ pé ọdún ti gbọ́n lórí sókè
wọn á wẹ̀ tí torí pé ọlọ́run sọ pé ọlọ́run sì gbọ́n lórí sókè yóò wá wo àwọn tó ti bá wájú bí ẹni pé wọn jíyàn ẹlòmíì ò ṣe gbẹ pẹ̀lú ẹṣẹ ń mọ̀ rí ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ọlọ́run jẹ́ ká débi tó dáa ká lè pè tán rí mo ti fẹ́ di iṣẹ́ ikọ̀ la fẹ́ yẹ not how far is but how well. ṣùgbọ́n ká wá padà síbi ọ̀rọ̀ story Oríyọmí Lérè Ṣítù ọ̀gá wa Yẹmí Ṣóǹlé to me èmi àti ọ̀gá sì wà papọ̀ lánàá ní Splash FM. ṣe ṣe Lérè Ṣítù bàbá mo lọ bá wọn báyìí mo gbọ́ ó ní àwọn àlàyé tí wọ́n ṣe fún mi mo dẹ̀ sọ fún wọn wípé ẹ sábà wò tí ó ṣeré ọ̀rọ̀ awuyewuye wọ́n dẹ̀ sọ fún mi pé wọ́n ní ọ̀rọ̀ tá à ń sọ pé àwọn àti Oríyọmí ti sẹ́jù kí àwọn ti parí ìjà ó ti wá bí àwọn pé fún ọmọọṣẹ́ Oríyọmí tó fẹ́ máa sọ̀rọ̀ yọṣù ṣe ètè láti tó fẹ́ dá ọ̀rọ̀ yẹn rú. wọ́n ní Oríyọmí wọ sórí ó dẹ̀ gba ìtí ẹ̀ ṣé wọ́n fẹ́ máa lásán òwò àti wọ́n fẹ́ máa lásán ọ̀rọ̀ ìwọ ẹ̀mí àtọ̀gá mi ó dẹ̀ ní kó kọ́ lè dànù ó dẹ̀ lọ́wọ́ oṣù yẹn kò ní mú oṣù yẹn ó lè lásán ọ̀rọ̀ àtọ̀gá mi sọ tí mo fi gbé kúdọ̀ọ̀sì fún Oríyọmí nìyẹn sọ wọ́n ti yanjú ẹ̀ ọ̀gá sọ fún láwọn pé wọ́n ti yanjú ẹ̀. ẹ ṣeun torí ọ̀rọ̀ yẹn ó tàn káàkiri débi pé àwọn èèyàn wá ń sọ pé sọ yẹ kí àwọn presenters àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àgbàlagbà káwọn náà máa ṣe bí àwọn ní fíìmù ṣe máa ṣe tí wọ́n jáde tí wọ́n máa wí pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìgbà ló jẹ́ kí mo dẹ̀ mọ̀ pé mọ̀ wọ́n láwọn mẹ́tẹ̀ẹ̀ta ìsúnmọ́ wọn dáadáa náà ló jẹ́ kí n sọ̀rọ̀ kí ni ìbáṣe papọ̀ tí ń bẹ láàrin àwọn èèyàn yín papọ̀ pẹ̀lú ọ̀gá àtàwọn yòókù. ta ni àwọn Oríyọmí àtàwọn yòókù. alákọ̀ọ́kọ́ èmi àti Oríyọmí àìṣọ̀tá Oríyọmí nígbà táwa rédíò Nàìjíríà ó ń ṣe prógámù kan a pè ní ará àgbàǹdà ní ìdígbàgbé ọjọ́ Thursday ló ń ṣe látàgò 10 àbọ̀ àti àgọ́ 12 nígbà yẹn Oríyọmí lo Mazda 626 àwọn tó máa ń gùn mí ní ilé gbàgbé láéláé mo ti mọ Oríyọmí tipẹ́tipẹ́ ó lè gẹ́ tó nice mo ti mọ Yẹmí Ṣóǹlé tipẹ́tipẹ́ káwa tó máa sọ̀rọ̀ wọn ti ń láti ń gbóhùn likewise Lérè Ṣítù ṣùgbọ́n tèmi kàn mọ̀ ọ́nà ọ̀rọ̀ yìí ni pé bó bá yẹ kékeré ní orí tí ẹ̀dá bá ṣe fún yàn tí ẹ máa gbàgbé tí mo gbà tí mo lè sọ yẹn. ẹ bá ń fáwọn ará ilé ní márùn pẹ̀lú ọgbà máa lọ. ohun tí mo kí gbogbo ẹ̀yin ará ilé wípé ẹ kú ìtẹ́tí sí wa láfíà náà etí ni wọ́n pè bẹ́tẹ̀ fi ń gbọ́ ètò yìí kò ní di jẹ́ máa náwó lé ìwòsàn o ó bá wa tá a jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ẹni abá ti bá lápá ní bàbá o ìbá àṣejọ kan lèèyàn fi jù ọ lọ nídìí iṣẹ́ yìí ọ̀gá ni o gbogbo àwọn tá à ń ṣe iṣẹ́ tá à ń pèlè tá à ń sọ̀rọ̀ ẹni wà ní rẹ́bà lẹ́sẹ̀ o mo sì kí atọ́kùn olómi tútù all the way from Ogun State ojú òní ti wà o ó kí gbogbo wa o ẹ ǹlẹ́ ń bẹ̀ o ẹ kú ìgbàanú wa o. ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín pátápátá Ọlọ́run àbá tó jẹ́ ká máa rí yín bá ń gbà gbogbo bàtà bá ń wẹ̀ yín náà la máa bá àwọn náà láti máa wà lágbára Ọlọ́run àlékún àlàáfíà kọ́lọ́run bá àyọ̀ǹda rẹ̀ fún àjọba yẹn lọ àlékún ìgbéga kọ́lọ́run ti bá àyọ̀ǹda rẹ̀ fún àjọba yẹn lọ. mo fẹ́ sọ̀rọ̀ kan kó torí pé màá lọ rédíò tí ń pọ̀ ní ṣe o bàbá kílẹ̀ rò pé ó fa rédíò tó ń pọ̀ tí kí n jákulẹ̀ sí ń pọ̀ lórí ẹ̀. bí ó ṣe máa rí lọ nìyẹn rédíò máa pọ̀ sí ni. ẹni tí ó bá ní nǹkan tó fẹ́ tà ní kókó náà mọ̀ torí kì í ṣùgbọ́n tó pera ní agbóhùnsáfẹ́fẹ́ náà ní ó ní nǹkan tó fẹ́ tà fáwáyé ọpọlọ tí yàn bá ní náà ni ó tà ń fáyé olódífà fún ti sọ̀rọ̀ ṣùgbọ́n tá a sọ ẹgbẹ́gbọ́ mi ọ̀dọ́ ìṣe ni. kí ni platform sì mọ rí pé gbogbo pírẹsẹ́ńtà wọn ti sáré lọ sí tó bá tí ní platform pírẹsẹ́ńtà gbogbo fẹ́ lọ gbogbo. kò sí nítorí àmì kí pírẹsẹ́ńtà ní platform gan ló ń ta pírẹsẹ́ńtà tí ó bá ti tí èèyàn bá kú tí ó bá rí platform gidi tí ń lò ìgbà tó bá ń fa gbogbo ẹ̀ ṣòfò ṣe jẹ́.